ó lè di pé wọ́n yàn yàwó láyé ìjọ̀hún àwọn ètò kìí ṣe èyí tá à ń ṣe láyé òde òní tó jẹ́ pé a kàn múra wa lórí ìtàkùn ayélujára lábàá là ń fẹ́ra wa kìí ṣe pákàn pàdé ara wa ní rònà lábàá ní mo ti gbà láti fi ọ ìwọ náà ti gbà láti fẹ́ mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹja múra wa rántí kí ni bóògàn wọn ṣe máa ń tò kí ni sísẹ̀ǹtẹ̀lé wọn láyé ìjọ̀hún ọyẹ ẹja lọ ẹ̀yin ẹ mú gègé àti tákàdá ẹ máa kọ nǹkan lẹ̀. Hello my people, you are welcome to my channel Agbawabura Biewe Oseori. If this is your first time watching, kindly like, share, comment and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ètò ìgbéyàwó láyé àtijọ́ ǹjẹ́ mo kí n sí Màwísí, mo kí n sí Dùmọ̀rì Àwísẹ̀, mo kí n sí Mèrèntélú, mo kí n sí Mẹ̀sàǹkárúfà ọmọ Àjàó ń kí yín sọ̀wọ́n ọ̀ràn bí ojúmọ́ rere tí mọ́ wá ajífọwọ́ ọlábà owó títí ọwọ́ báyìí mo ṣe bí ń lónìí dé ọrùn ló lè ju ara rẹ̀ kẹ́ ìbára àdí lónìí mọ́sàájì aṣọ ọba tí ń taná yẹndẹ́yẹndẹ́ ẹ kú àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko lódò lẹ́yìn odi tẹ́ bá ń láǹfààní àti máa gbọ́ mi fún ti sáà yìí ìkúnlọ́wọ́ tẹ́ ẹ ṣe fún mi ni pé ẹ kọ́kọ́ bá ń fẹ́ràn ètò yìí ẹ rí i pé ẹ fi sọwọ́ sáwọn olólùfẹ́ yín tó kù náà kẹ́ẹ̀sì bá ń ṣe kí ni ẹ bá ń fi òróǹgbà ti yín sábẹ́ àríwísí èyí ò ní pé ẹ láìkì ẹ ṣíà rẹ̀ kẹ́ẹ̀sì kọ́mẹ́ǹtì. ètò ìgbéyàwó láyé ìjọ́un ńlẹ̀mí àti yín la fẹ́ ká sọ̀rọ̀ lé lórí lónìí kí là ń pè ní ètò ìgbéyàwó láyé ìjọ́un. ọ̀dà nínú àwọn ètò ìgbéyàwó láyé ìjọ́un Yorùbá gbàgbọ́ pé bọ́mọ bá ti tó lọ́kọ dandan ni kó lọ́kọ bọ́mọ bá sì ti tó ládàá dandan náà ni kó ládàá bí Yorùbá ṣe gbà nù àmọ́ kí wàá ní àwọn sísẹ̀ǹtẹ̀lé tí wọ́n máa tẹ̀lé kìí ṣe láyé òde òní táwọn ọmọ òde òní tó jẹ́ pé a pàdé ara wa lórí ìkànnì ayélujára a pàdé ara wa nírònà a sì sọ pé a ti wúra wa a sì láǹfẹ́ra wa àmọ́ láyé ìjọ́un kí ni màá kàn náà ẹ̀yin tèmi nílé ẹ̀yin tèmi lóko wọn kò sójú mi lóòótọ́ àmọ́ nù àwọn iṣẹ́ ìwádìí tèmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí ò fẹ́ kí àṣà àti ṣe Yorùbá kó parun kó sì bàjẹ́ ẹ̀yin ni pé ìfojúsóde ní màá kàn bí wọ́n bá ti kẹ́fìn pé ọmọ wọn ọkùnrin ó ti bàlágà ó ti tó níyàwó ńlé wọ́n kọ́kọ́ fi ìyàwó rẹ̀ bí wọ́n bá fẹ́ mọ̀ pé irú ọkùnrin bẹ́ẹ̀ ó ti tó níyàwó nínú ilé wọ́n kọ́kọ́ fi bí àbúrò rẹ̀ kan wọ́n fi sọ́dọ̀ rẹ̀ pé ó yá o bọ́ bá ti wá lè tọ́jú ara rẹ̀ tó sì lè bọ́ ẹnu rẹ̀ tó bọ́ ẹnu àbúrò rẹ̀ wọ́n gbàgbọ́ pé ó ti ṣe kínni òun náà ti lè dá níyàwó nínú ilé nù bọ́ bá sì jẹ́ pọ́ ọmọbìnrin náà ni bí wọ́n bá ti rí pọ́ bàlágà wọ́n sì wọ́n ọ̀dà bí ẹni pé ọmọ wa ó ti tó relé ọkọ kí wàá ní mọ̀ ọ́n kàn bí wọ́n bá ti ṣèfojúsóde bóyá yálà ìdílé ọkọ àbí ìdílé ìyàwó bí wọ́n bá ṣèfojúsóde tán nígbà wọ́n bá wá kẹ́fín ẹni tó wù wọ́n láti fẹ́ láti fi ọmọ wọn fún kí wọ́n á ní mọ̀ ọ́n tẹ̀lé ẹ̀yin tèmi ńlé iṣẹ́ ìwádìí ni ìwádìí láàrin ìdílé ọkọ àti ìdílé ìyàwó nígbà wọn bá wá ṣèyún tán kí ni iṣẹ́ ìwádìí tá a ní wọn ó ṣe ni pé kí ni máa ń ṣẹlẹ̀ sí wọn irú àrùn wo ni máa ń ṣẹlẹ̀ nínú ìdílé wọn ǹjẹ́ nídìílé ìyàwó ṣé màmá rẹ̀ ṣó tiẹ̀ wà lọ́dọ̀ bàbá rẹ̀ ṣé kìí ṣe pé níṣe lọ́lọ́ rèé dálé mọ́ṣú ǹjọ́ ọmọ náà ǹjẹ́ ọmọ tó máa ń gbọ́ràn ni ǹjọ́ ọmọ tó nítẹríba ni ǹjọ́ ọmọ tó bọ̀wọ̀ fún àwọn òbí ẹ̀ ni ṣé kìí ṣe àṣà ọmọ ṣé kìí ṣe ọmọ tó jẹ́ pé ìyàwó alágbàgbà ni ẹ̀ ń bi mí pé kí ni ìtumọ̀ ìyàwó alágbàgbà ń bọ̀ wá bẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi nu àwọn bàbá mi tó wà nílé wọ́n ti mọ ohun tí mò ń gbìyànjú àti yànnàná ṣé kìí sọ ọmọ oníkébékébé ńgbà wọ́n bá wá ṣèyún tán kí wọ́n lè tò tí mọ̀ ọ́n kàn ẹ mọ̀ pé wọ́n ti lọ rèé yọjú
nígbà wọ́n sì fojú sóde pé kinní kan wọ́n wá lọ rèé ṣiṣẹ́ ìwádìí nígbà wọ́n wá ṣèyún tán wọ́n wá lọ rèé béèrè nígbà ẹ dákun o aródòdó kan nú àgbàlá yín o tá a fẹ́ já o a sì fẹ́ kọ́ mọ́ bọ̀ wá sínú ilé wa ọ̀dà táwa ló ń tọ̀hún tó fẹ́ já òdòdó náà o àwa yìí náà ni sẹ́yìn lẹ fẹ́ fi ọmọ wa ni rárá o ọmọ mi ń lé ni o ọmọ yín ó náà wádà kí ló kọ rẹ̀ ti jẹ́ wọ́n dà kọ rẹ̀ ọ̀dà kí wọ́n á ní mọ̀ ọ́n kàn àwọn ìdílé ìyàwó pé ẹjá lọ rèé bifá àbí Ọ̀rúnmìlà iṣẹ́ ìwádìí lórí Ifá àtọ̀rúnmìlà nu ó dìpele ẹlẹ́ẹ̀kẹta o ṣẹ́ǹdé nígbà wọ́n bá wá ṣèyún tán tí wọ́n bá ṣèyún tán kí ni mọ̀ ọ́n kàn ìgbà náà ni wọ́n wàá ṣẹ̀ṣẹ̀ tó yan alárinà nígbà wọ́n bá béèrè lọ́wọ́ Ifá àbọ̀rúnmìlà tó pé sáwọn méjèèjì tí wọ́n bá fẹ́ ra wọn bó lọ́jọ́ iwájú wọn bó lọ́jọ́ ọ̀la wọn ṣé yóò bí sun ṣé yóò bí wàlẹ̀ ṣé yóò kọ́lá wọlé ṣé wọn ò lárùn kankan tí ń ṣe wọ́n nú ilé wọn sọ́nà àwọn méjèèjì sọ́tọ̀. nígbà wọ́n bá ti wá yanjú èyún tán tí wọ́n rí i pé dúndùn lọ́sàn-án sún lápá abẹ́hùn wọ́n wàá yan alárinà ní máa kàn nígbà wọ́n bá wá yan alárinà lè wá bóyá láti ìdílé ọkọ àbí ìdílé ìyàwó ó lè wá láàrin ọ̀rẹ́ àbí láàrin àbúrò kò síbi tí wọn ò ti yan alárinà ni ó wá jẹ́ ẹni tí kíni alàgàtà láàrin àwọn méjèèjì ẹ mọ̀ náà ní tí wọ́n máa ń pè ní intermediary alárinà ni wọ́n ń pè ní intermediary láàrin àwọn olólùfẹ́ méjì tí ò ṣẹlẹ̀ mọ́ láyé òde òní tó jẹ́ pé social media ni ló jẹ́ alárinà tiwa. ẹ̀yin kọ́ yìí lẹ́yìn ìgbà tá a bá yan alárinà tán àna ṣíṣe ní mọ̀ kan wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ rèé máa dáná àna ṣíṣe láti lọ rèé máa dáná nídìílé ìyàwó àwa rèé o nǹkan kan o nǹkan wọ́n mọ̀ mọ́ra wọn díẹ̀díẹ̀ àwọn ẹ̀gbọ́n ìyàwó àwọn ẹ̀gbọ́n ọkọ àwọn ẹbí ìyàwó àwọn ẹbí ọkọ wọ́n lọ rèé máa dáná díẹ̀díẹ̀ fún wọn bó ti rí nu ó di ìpele à ń tò ní sísẹ̀ntẹ̀lé bó ti ṣe jẹ́ láyé ìjọ ọ̀nù o àna fún bàbá ìyàwó ní ó tẹ̀lé wọ́n lọ rèé dáná fún bàbá ìyàwó ìní wọ́n máa ń pè ní ọ̀wẹ̀ wọ́n bá ti lọ rèé sọ̀wẹ̀ fún bàbá ìyàwó pé àwa la fẹ́ fi ọmọ yín ká má ṣe rí ẹlòmíì pé bọ́yá ẹ fà lẹ́lòmíì lọ́wọ́ mọ́ wọ́n gbà wọ́n bá dáná fún bàbá ìyàwó ti mọ̀ pé ó ti wá mọ̀ bóyá ọkọ ọmọ òun rèé ẹ̀yin kọ́ yìí bó ti ṣe jẹ́nu lẹ́yìn ìgbà náà wọ́n wàá tún lọ rèé dáná fún ìyá ìyàwó náà nígbà wọn bá dáná fún ìyá ìyàwó pé ẹ ti mọ̀ wá o ẹ ti mọ ọkọ ọmọ ẹ tún gbọ́dọ̀ mà lé ọmọ o ìdì ni wọ́n máa ń pe àna tí wọ́n bá dá fún ìyá ìyàwó ìdì dòdò nígbà wọn bá ṣèyún tán kí ni máa ń tẹ̀lé wọ́n ti dáná fún bàbá ìyàwó wọ́n sì ti dáná fún ìyá ìyàwó kí tó ní máa kàn ohun tí máa ń kàn náà ni pé ìdáná láàrin ìdílé ọkọ àti ìdílé ìyàwó láti lè jẹ́ pé gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn méjèèjì wọ́n mọra wọn ìdáná ní máa kàn láti lè jẹ́ pé ìdílé ọkọ àti ìdílé ìyàwó wọ́n mọra wọn nígbà wọn bá wá dáná lọ́jọ́ náà tán tí gbogbo wọn mọra wọn pé kínní kan o nǹkan kan ibẹ̀ wọn ò ti lọ rèé sanwó orí nígbà wọn bá lọ dáná wọn ò sanwó orí wọn ò san gbogbo ẹ̀ wọn ò jò wọn ò yọ̀yọ̀yọ̀ wọn ẹ ti mọ̀ ìtànsí láyé òde òní táwọn olóyìnbó ń pè ní engagement bó ti rí nu. lẹ́yìn ìgbà tí wọ́n bá dáná tán ní tí máa ń tẹ̀lé ni pé dídá ọjọ́ ìgbéyàwó sọ́nà àti dídi ẹrù ìyàwó dídá ọjọ́ ìgbéyàwó sọ́nà pé ọjọ́ báyìí la á ṣègbéyàwó tíyàwó ọmọ bọ̀ wá sílé ọkọ rẹ o àti dídi ẹrù ìyàwó ní máa ń tẹ̀lé ń yé wa bó ti ṣe rí nu
mò ń gé mọ́ńbé ni ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ọ̀rọ̀ pọ̀ gan ẹ mọ̀ pé mo ti fún àwọn bíi ìjọ yẹn kinní kan owó ṣẹ́gìrì ilé kan ná owó bàbá gbọ́ ìyá gbọ́ ọ̀rọ̀ sodó bẹ́ẹ̀ àwọn tó jẹ́ kókó pé a fẹ́ ṣègbéyàwó láyé ìjọ́un ni mò ń gbìyànjú àti yànnà náà ètò ìgbéyàwó láyé ìjọ́un nù. lẹ́yìn ìgbà náà sísin ìyàwó lọ sílé ọkọ àti sísun ẹkún ìyàwó ìní máa kàn. nígbà wọn bá ṣe ọjọ́ tí wọ́n bá ṣègbéyàwó tán sísin ìyàwó lọ ilé ọkọ àti sísun ẹkún ìyàwó tíyàwó ọlọ́rìí máa báwọn òbí rẹ̀ ìyá mo wá gbàre tèmi kí n tó máa lọ bàbá mo wá gbàre tèmi kí n tó máa lọ ẹlẹ́ni ọmọ mi o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àyè ó sì súre fún un wọ́n sì ṣàdúrà fún un yóò sì máa lọ. bó bá ti wá dé ilé àwọn ọkọ rẹ̀ kí ni mọ̀ kàn. bó bá ti wá dé ilé àwọn ọkọ ìyàwó ilé àwọn ọkọ rẹ̀ ìtí máa kàn náà ni pé dída omi sí ìyàwó lẹ́sẹ̀ wọ́n da omi sí ìyàwó lẹ́sẹ̀ kí ni ìtumọ̀ dída omi sí ìyàwó lẹ́sẹ̀ ó túmọ̀ sí pé ọwọ́ ẹ̀rọ ìníkọ́ bá wọlé àtàlàáfíà wọ́n tún máa ń ju gbá kan náà wọ́n gbé gbá kan sí iwájú rẹ̀ báyìí yóò bá gbàgbọ́ pé bí wọ́n bá ti fi ẹsẹ̀ tẹ gbá yẹn pa iye ibi tí gbà ń bá pín sí ni iye ọmọ tí ó bí Yorùbá ti gbà láyé ìgbàanu kí wọ́n ní mọ̀ ọ́n kàn lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe gbogbo eléyìí tán ṣe rí tí mọ̀ ọ́n kàn yìí ìgangan ló ṣe pàtàkì jù pé èèyàn ṣègbéyàwó tí sì máa ń jẹ́ oríyìn fáwọn ìyá wa láyé ìgbàun àti ìdílé ìyàwó ǹjẹ́ yìí mọ̀ tó máa ń kàn ṣé ẹ mọ̀ ẹ̀yin mọ̀ tí máa ń kàn àbí bẹ́ẹ̀ bá mọ̀ ẹ fìdáhùn yín sábẹ́ àríwísí ní tí máa ń kàn nínú ìgbéyàwó tó ṣe pàtàkì jù tó jẹ́ pé wọ́n lọ rí bí kinní ọ̀hún wọ́n wà lọ rí bí kinní ọ̀hún bá ti ṣẹlẹ̀ tán báyìí wọ́n pàrokò lọ sí ìdílé ìyàwó ni kíni máa kàn ẹ̀yin kọ́ yìí ẹ bá ń fi dáhùn yín sábẹ́ àríwísí ẹ jẹ́ mọ̀ pé nǹkan báyìí ní máa kàn ẹ dákun ẹ bá ń fọ́n fọ́nrán ìka ẹ pín káàkiri dáadáa ẹ subscribe sójú òpó wa lórí YouTube Àgbàwábúra iná ẹ lọ́ọ́ rí subscribe sí ẹ like ẹ share rẹ̀ ẹ bó kó lọ fà dáadáa tá a bá tún fẹ́ máa rí àwọn ọ̀kan ọ̀jọ̀kan àwọn èdè Yorùbá bí irú eléyìí láti máa kọ́ra wa kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè èmi ti yín tòótọ́ Káyọ̀dé rèé ọmọ bíbí inú Àjàó ọkìn mẹ́ta àti bẹ́ngàn ẹ ṣeun o títí ìgbà mẹ́ta láǹbààní àtijọ́ pàdé ní tí bá máa ń kàn ẹ bá ń fi sábẹ́ àríwísí ire o. Hello, my people. Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.